Be you influencer, be you mommy, be you daddy. Tó fẹ́ gba owó lọ́wọ́ APC, tó fẹ́ gba gàrí rọ́bà kan lọ́wọ́ APC, tó fẹ́ gba ráìsì kílò méjì lọ́wọ́ APC láti fi deceive wa pé ká tún vote fún wọn ní 2027. Ọlọ́run máa bà tiẹ̀ jẹ́ ni, àdáwọ́lé ò ní yọrí sí rere, wàá kún ní wàásù ò ní jí mọ́. Tó fẹ́ convince wa pé ká tún vote fún Tinubu ní 2020 ní 2020 ká tún vote fún APC ní 2027 pẹ̀lú ìyà tá à ń jẹ wọ́n ti ń ta epo ní 1,500 báyìí, gbogbo prices of business á tún lọ sókè, á tún di pé ẹ̀yẹ́ máa fòfò náà fún ọsùn kiri ò ní lè jáde because owó mọ́tò ń sin ó ti rapid, travel èèyàn ò lè travel because of wàhálà pé tí bandit bá lọ gbé ṣé rú mi ni bandit àgbé sàtọ́ gbé kí lọ mú 10 million wọ́n á mọ̀ wọ́n ti fẹ́ rí lẹ́yìn kí n dìyàwó wọn. Gbogbo ẹ̀dákẹ́dá ìwọ̀n influencer kí influencer bí you anybody tó fẹ́ gba owó lọ́wọ́ ẹbí, tó fẹ́ gba gàrí rọ́bà kan, tó fẹ́ gba spagi rọ́bà kan, tó fẹ́ gba cap lọ́wọ́ wọn, tó fẹ́ gba fóònù 100 lọ́wọ́ wọn, tó fẹ́ gba ẹ̀tàná sọ́bẹ̀ lọ́wọ́ wọn torí kò lè deceive wa pé ká vote fún wọn, wàá kú ní ìfọ̀nà fọ̀sùn ní òní délé bá rè o, gbogbo nǹkan tó jáde lára ò ní ṣoríire wo lórí burúkú olóṣì. Gbogbo ẹ̀dákẹ́dá mọ́tò ló máa pa yín o, omi ara yín ẹ̀jẹ̀ ara yín á gbé yín dé ni o lágbára lọ́wọ́ lọ bí o. This CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ó ní gbogbo àwọn aráàlú ló ń lọgun o, wọ́n ń pariwo pé ìyà ń jẹ everybody. Oríṣiríṣi insecurity gbogbo ẹ̀ ló ń lọ. Bí insecurity ṣe wà bẹ́ẹ̀ náà ni kò ṣe sóúnjẹ. Wọ́n ní gbogbo oúnjẹ tí Tinubu wá ń pè yìí. Ṣètìlí pé lady tó ń sọ̀rọ̀ yìí gan kò lè tí ì pé 30, kò lè tí ì pé 25 or 27. Ṣètìlí pé òun gan tìta ló fi ń ṣe ìpè ńláńlá because bàbá Primate Ayodele ti sọ pé àwọn governors gan tí wọ́n ń swap láti oríṣiríṣi party tó ń swap síra wọn, wọ́n ní kó máa gbowó lọ́wọ́ Tinubu lásán ni o. Wọ́n ní àwọn tó gbowó yìí wọ́n ní wọn lè lóyà sí Tinubu kó máa gbowó lọ́wọ́ ẹ̀ ni o. Bàbá ẹ̀ wá tún pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ ní 2027. Wọ́n ní gbogbo ẹ̀ ó yìí ṣe press up lọ́wọ́ ń wọ́n mọ̀ bọ̀ ni o, because when you think of it, insecurity ti pọ̀ jù. Wọ́n lè tán internet every day, there's a lot of killings. Dẹ̀ tí rí kí ìjọba ẹ̀ tiẹ̀ dáhùn sórí ọ̀rọ̀ killing yìí, orí ọ̀rọ̀ election ibẹ̀ ni gbogbo mind wọn wà. Wọ́n ní eléyìí kò ní rọgbọ ní 2027. Bàbá ìwà tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ lórí gbogbo àwọn governors náà tó ń gba billion láti máa move láti party kan sí kejì. Wọ́n ní Tinubu, you are being deceived o, you are being deceived. So ẹ jẹ́ àgbọ̀ ìkùnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Primate Ayodele àti lórí Israel náà, ogun tó lọ nínú Israel, wọ́n mẹ́nuba ogun ìlú Israel lọ àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ àjọpọ̀ lẹ́nu Primate Ayodele.
gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bíi Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá, kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì, kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 54 27. Lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.